Omoyele Sowore ti sọ̀rọ̀ nípa Yorùbá Nation o. Kí ló sọ gangan? Kí ló wí? Kí ló ṣẹlẹ̀ gangan tó fi mẹ́nuba ọ̀rọ̀ Yorùbá Nation? Àwọn kan mà ló béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. Wọ́n sọ̀rọ̀ débi ọ̀rọ̀ revolution ló bá tú ọ̀rọ̀ lẹ̀ rẹ́kẹrẹ́kẹ́. Kí ló sọ nípa olóyè Sunday Igboho Òòṣà? Kí ló sọ pé ó yàtọ̀ láàrin nǹkan tí Igboho Òòṣà ń jà fún àti nǹkan tóun náà ń jà fún? Ẹ wo nǹkan kí sẹ́sẹ̀ ràgó o. Ó ṣàlàyé ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ nípa revolution Yorùbá Nation àti revolution tóun náà ń jà fún. Kí ni ìyàtọ̀ tó wà láàrin méjèèjì? Kí ni wọ́n fi papọ̀? Kí ló sọ nípa àwọn Yorùbá olóṣèlú jẹgúdújẹrá àtàwọn ẹ̀yà tó kù? Kí ló sọ pé ó máa ṣẹlẹ̀ bọ́n bá tiẹ̀ wá padà dá Yorùbá Nation sílẹ̀? Ọ̀nà wo ni Sowore ní òun àtàwọn tó kù máa gbà gbé ọ̀rọ̀ revolution kalẹ̀? Ẹ wo ẹ̀kan kí o, ọ̀rọ̀ yìí kí o. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. Ṣé ẹ rí nǹkan tí àwọn Ìgbòho ń ṣe, àwọn tó ń jà fún òmìnira Yorùbá, revolution náà náà ṣe. Anybody tí ò bá fẹ́ nǹkan tó ń lọ nílùú yìí tó ní pé ìyà yìí tó kò bá wọn lára mu, revolution ló ń ṣe. Àwa kàn yàtọ̀ wípé àwa sọ pé revolution wa ò lè jẹ́ kọ́nà kan kó jẹ́ Yorùbá nìkan, kí revolution kó jẹ́ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà, pé àwọn tó ń ba ìlú yìí jẹ́ ká lé wọn lọ, kí wá ní pé kákọ́kọ́ lé akátá lọ náà káwọn tó wá pàbọ̀ wá bá di ẹ̀ nǹkan tí revolution já fún yẹn, because àwọn tó ń bà lù jẹ́ Yorùbá wà lára wọn, Ìgbò wà lára wọn, Fúlàní wà lára wọn, Hausa, Ìbíbí òní. Ọ̀rọ̀ rẹ o, òun náà lẹ́gbọ́n tí Sowore ń sọ yìí o. Ibi tọ́rọ̀ Nàìjíríà lọ kọ́nà ń gbà wá. Ìjẹ́ ọ̀làdàmóró kòtí revolution wà fún mi, because tábà gba Yorùbá bẹ́ẹ̀ náà kò sí pátá ní padà lọ sí revolution torí àwọn ló ń ba ilẹ̀ Yorùbá jẹ́ náà wọ́n á padà sílẹ̀ Yorùbá, àwọn tó ń ba Nàìjíríà jẹ́ ń sìn wọ́n á padà sílẹ̀ Yorùbá, àwọn ló ń lówó, àwọn ló ń lè tí wá ní bẹ́ẹ̀ kọ́kọ́ tẹ̀ kọ́kọ́ sí revolution yẹn náà tábà ṣe ní gbogbo ẹ̀ ṣe kí ni ta lé gbogbo àwọn akátá wọn lọ, àwọn adìẹ wa tó gbogbo àwa ṣe kí ni àpàdé pọ̀ àdá ìjọba tiwa sílẹ̀, ìjọba tó jẹ́ kó lè garanti ẹnikẹ́ni tó bá wá lù tó fẹ́ wá lọ tá a bá ti ṣe revolution kó máa lọ tí ò bá tẹ lọ́rùn. Á wà nínú ìwé òfin wa, á wà nínú ìwé constitution wa pé ẹni tó bá wù láti lọ kó máa lọ tẹ. Àmọ́ láì kọ́kọ́ ṣe revolution tá a bá tẹ̀ dá Yorùbá Nation lẹ́nu ìlú. Òun náà lẹ́gbẹ́ tí Sowore ń sọ yìí o. Ibi tọ́rọ̀ Nàìjíríà lọ kọ́nà ń gbà wá. Ilẹ̀ Yorùbá náà ni wọ́n á fojú wa kan àgbo. Ọdún revolution jẹ́ ní ọ̀ àlẹ́ ìdílé lọ́wọ́ ẹ̀yìn ìyàn wa. A sọ fún àwọn aráàlú ẹ má bẹ̀rù, ẹ má bẹ̀rù, ẹ má ṣojo. Ojú ló ń bà wá jẹ́ nílẹ̀ Yorùbá tẹ bá ń gbọ́ mi, Yorùbá náà ò dẹ̀ ní ẹnu wa ò sójú kan torí Yorùbá ló pa lóore pé àìsówọ́pọ̀ ọmọ ìjọ lóde Nàìjíríà tí ọkà bá ṣíwájú tí paramọ́lẹ̀ ń tẹ̀lé tí lèbe tó ń bọ̀ ńlẹ̀ òfin ló máa dúró, ìlú ò lè dúró. Ibi tọ́rọ̀ wá dé dúró báyìí, ẹ̀yin náà ti gbọ́ ohun tí Sowore sọ nípa Yorùbá Nation, ohun tó sọ nípa bí Nàìjíríà ṣe máa di àtúnṣe pátápátá. Àmọ́ ibi tọ́rọ̀ wà gangan òun náà mẹ́nu bà bẹ́ẹ̀ nípa ọ̀rọ̀ fọwọ́sowọ́pọ̀ láàrin àwọn ọmọ Yorùbá, pàápàá àwọn ọmọ Yorùbá tó ń jà fẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn. Nítorí tí a bá wò dáadáa, ṣé ìfọwọ́sowọ́pọ̀ tó dán mọ́rán ṣó wà láàrin àwọn Yorùbá tó ń jà fẹ́tọ̀ọ́ ilẹ̀ Yorùbá? Ṣé gbogbo wọn mọra wọn? Ṣé wọ́n fọwọ́sowọ́pọ̀? Ṣé ìfẹ́ gan wà láàrin wọn? Níbo ló máa wá padà já sí tí ò bá rí bẹ́ẹ̀? Bó bá rí bẹ́ẹ̀ tí Yorùbá Nation bá tiẹ̀ wá padà wà, kí ló máa ṣẹlẹ̀? Ṣé àwọn ọ̀jẹ̀lú ọ̀bàyéjẹ́ jẹgúdújẹrá ṣé wọn ní pàpà bà ilẹ̀ Yorùbá náà jẹ́? Báwo ni ó ṣe máa lọ? Báwo ló ṣe rí lọ́dọ̀ yín ẹ̀yin èèyàn wa? Ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching.